Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, a dúpẹ́ lọ́wọ́ yín fún àánú ńlá tí a rí gbà o. Ọlọ́run aláàánú wa, ẹ ṣeun o. Tẹ̀tú jẹ́ ká rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù oore ọ̀fẹ́ o. Nínú oṣù karùn-ún yìí, gbogbo ìyìn àti ọlá ni forúkọ yín o. A sì gbàdúrà wípé gbogbo àgbá rere tí ẹ ní fún wa àti èyí tí a ní fún ara wa, Olúwa ẹ jẹ́ kó wá sí ìmúṣẹ, àti gbogbo ọ̀rọ̀ tí a ó gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù karùn-ún. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé àwọn àǹfààní mímọ̀ Jésù. Àkọ́sórí amú nínú ìwé Daniel lórí ìkọkànlá ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. Ìwé Daniel lórí ìkọkànlá ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. Àti irú àwọn tí ń ṣe búburú sí májẹ̀mú ni yóò fi ọ̀rọ̀ ìpíni mú ṣọ̀tẹ̀. Ṣùgbọ́n àwọn ènìyàn tí ó mọ Ọlọ́run yóò mú ọkàn le, wọn yóò sì máa ṣe iṣẹ́ agbára. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Fílípì orí ìkẹta ẹsẹ̀ ìkeje dé ìkọkànlá. Fílípì orí ìkẹta ẹsẹ̀ ìkeje dé ìkọkànlá. Ṣùgbọ́n ohunkóhun tí ó já sí èrè fún mi, àwọn ni mo ti kà sí òfo nítorí Kristi ní tòótọ́, láì ṣe àní-àní. Mo sì ka ohun gbogbo sí òfo nítorí ìtayọ ìmọ̀ Kristi Jésù Olúwa mi. Nítorí ẹni tí mo ti ṣòfò ohun gbogbo, mo sì kà wọ́n sí ìgbẹ́, kí èmi kí ó lè jèrè Kristi, kí a sì lè bá mi nínú rẹ̀, ní àìní òdodo tí èmi tìkálára mi, tí ó ti inú òfin wá, ṣùgbọ́n èyí tí ó ti inú ìgbàgbọ́ wá nínú Kristi, òdodo ti Ọlọ́run nípasẹ̀ ìgbàgbọ́, kí èmi kí ó lè mọ̀ àti agbára àjíǹde rẹ̀ àti alábàápín nínú ìyà rẹ̀, nítorí mo bá faramọ́ ikú rẹ̀, bí ó lè ṣe kí èmi kí ó lè dé ibi àjíǹde àwọn òkú. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Ayọ̀ tó máa ń wà láti mímọ̀ Ọlọ́run kò ní òdiwọ̀n o. Ẹ̀wẹ̀, ayọ̀ jẹ́ ọ̀kan lára àwọn àǹfààní púpọ̀ tí àwọn tí ó mọ̀ ọ́n máa ń jẹ. Láti ẹsẹ̀ àkọ́sórí wa, ìwọ yóò ní òye pé àwọn tó bá mọ Ọlọ́run, wọn yóò mú ọkàn wọn le, yóò sì ṣe iṣẹ́ agbára. Gẹ́gẹ́ bí Kristẹni, o kò nílò láti bẹ̀rù nítorí àwọn ìpèníjà tí ó máa wá pẹ̀lú ìgbésí ayé ojoojúmọ́. Ọlọ́run ti fún wa lágbára láti borí ohunkóhun tí a lè bá pàdé. Bíbélì sọ nínú ìwé Róòmù orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàdínlógójì, àwa jù aṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa. Síwájú sí i, mímọ̀ Jésù máa ń fúnni lágbára láti rìn nínú ìṣẹ́gun lójoojúmọ́, kí a sì ní ìgboyà lójú ìṣòro. Ìwé Òwe orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Ẹ̀rù lè sọ ẹni di akúrẹ̀tẹ̀ o, ṣùgbọ́n Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ẹ̀rù, bí kò ṣe ti agbára, ìfẹ́ àti ọkàn tó yè kooro. Nínú ìwé Tímótì kejì orí ìkíní ẹsẹ̀ ìkeje, mímọ̀ Ọlọ́run àti níní òye ìfẹ́ pípé rẹ̀ máa ń fún ọ ní ààyè láti gbére kọjá ẹ̀rù. Bíbélì sọ nínú ìwé Jòhánù kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkejìdínlógún, ìbẹ̀rù kò sí nínú ìfẹ́ o, ṣùgbọ́n ìfẹ́ tí ó pé ó ń lé ìbẹ̀rù jáde, nítorí tí ìbẹ̀rù ní ìyà nínú. Ẹni tí ó bẹ̀rù kò pé nínú ìfẹ́. Lẹ́yìn ìbápàdé rẹ̀ pẹ̀lú Ọlọ́run, Pọ́ọ̀lù kún fún ayọ̀ púpọ̀ láti mímọ̀ Ọlọ́run tòótọ́, débi pé ó kọ àwọn Bíbélì kíkà tòní nínú èyí tí ó jẹ́wọ́ tọkàntọkàn pé Jésù jẹ́ ohun gbogbo fún òun o. Kódà lẹ́yìn tí òun ti dé àwọn ìpele gíga nínú Ọlọ́run, ó sì fẹ́ láti mọ̀ ọ́n sí, nítorí ó ṣe àwárí pé bí òun bá ṣe ń mọ̀ Jésù sí ni ayọ̀, ìmúṣẹ, ìtẹ́lọ́rùn àti ìrètí ayérayé rẹ̀ ń pọ̀ sí. Mo gbàdúrà pé ìwọ náà yóò ní irú ìrírí yìí ní orúkọ Jésù.
olùfẹ́. Mímọ̀ Jésù máa ń fi kún ìgbàgbọ́ rẹ nínú rẹ̀. Bí ìgbàgbọ́ rẹ bá ṣe ń pọ̀ sí i, ìwọ yóò máa wo Ọlọ́run sí i. Bíbélì sọ nínú ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 9 pé láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Ayọ̀ níní ìyè àìnípẹ̀kun wà láti ara mímọ̀ Jésù. Ìwé Jòhánù orí 17 ẹsẹ̀ 3 sọ pé ìyè àìnípẹ̀kun náà sì ni èyí o, kí wọn kí ó lè mọ̀ ìwọ nìkan Ọlọ́run òtítọ́ àti Jésù Kristi ẹni tí ìwọ rán. Láti mọ̀ Jésù òun ni láti mọ̀ àlàáfíà, nítorí òun ni ọmọ aládé àlàáfíà. Ìwé Àìsáyà orí 9 ẹsẹ̀ 6. Mímọ̀ Jésù jẹ́ mímọ̀ ìṣerere àti ọ̀pọ̀ yanturu. Ìwé Mátíù orí 14 ẹsẹ̀ 14 títí dé ẹsẹ̀ 21. Ìwé Kọ́ríńtì kejì orí 8 ẹsẹ̀ 9. Mímọ̀ Jésù jẹ́ mímọ̀ ìmúláradá látòkè wá àti síbẹ̀ ìlera pípé látòkè wá. Ìwé Pétérù kìíní orí 2 ẹsẹ̀ 24. Gbogbo wọ̀nyí àti jù bẹ́ẹ̀ lọ ní àwọn àǹfààní mímọ̀ olùgbàlà. Olùfẹ́, ṣé o mọ̀ Jésù ní tòótọ́? Kókó àdúrà: Bàbá jọ̀wọ́ fi ọmọ rẹ hàn mí fún mi ní ojoojúmọ́. Ẹ̀já sọ pé bàbá mi, fi ọmọ rẹ Jésù Kristi hàn fún mi ní ojoojúmọ́, kí n mọ̀ ọ́ sí, kí n máa wá, kí n sì máa wá ní gbogbo ọ̀nà mi, kí n sì máa tiraka àti mọ̀ ọ́ sí ní gbogbo ibi ohun tí mò ń là kọjá. Olúwa yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ share, kẹ́ comment ẹ̀ kí àwọn ènìyàn lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.